tí arákùnrin yìí ṣe Abdulrahman yìí ó bà nínú jẹ́ púpọ̀ tó tá bá wo ìtàn lọ́rin ewé òṣèlè rí ìyá máa ń ṣàbúrò ọmọrú aburú tó ń ṣe ìṣẹ̀lẹ̀ tó ṣèlú ẹ̀ ó lè tó bá nǹkan tó wá fojú hàn òun kò lè bọ́ ń bẹ̀ ṣẹpẹ́ aburú mi bẹ̀ wọ́n máa fà á òun ló invite ọmọ kó wá òun wá ọmọ sì débẹ̀ ọmọ lóun fẹ́ jẹun ó lọ ẹ̀tẹ̀ 7 reality lèyí tó ń gbọ́ yìí o. gbogbo tẹ́ ń gbọ́ lérí kíní yẹn fake ni. n tó gbọ́ lérí àsúrọ̀ yìí. èmi tábà rẹ̀ mo sì wà pẹ̀lú àwọn ọlọ́pàá títí àjọgbé lọ kọ́ọ̀tù. Allahu Akbar. àwọn ṣiṣẹ́ gbẹ. gbogbo nọ́mbà ìdá wa náà wàhálà nọ́mbà ṣàìdá bù wọn láti commissioner police deputy commissioner police débi ẹ gbogbo àwọn IG l'Abuja gan wọ́n tábà iṣẹ́ yẹn. wọ́n tẹ̀lé. torí pé inú kálukú wọn náà bàjẹ́ pé ṣé èèyàn àwọn kẹ́ sọ pé ṣé ọmọ yìí ṣe ti sálápà tẹ̀yẹ̀ rí kò fi wá rí tó bá wá ṣe léríkèríkè onílàkàyè òun ló sọ fún un pé tóun bá ní kó ojú sínú mọ́tò òun ò ní mọ́tò tóun bá ní kó gbé sínú mọ́tò òun ò ní mọ́sínì kó òkú pieces ẹ̀ kó o lè dànù dédé àtẹ́lẹwọ́ méjì tó ń fẹ́ lò àtẹ̀jẹ̀ ó ti mú àtẹ́lẹwọ́ yẹn ó ti kó sínú ké ó ti lò gógóró sí kó má bàa máa òun àmọ́ ibi tọ́lọ́run ní kí sípìtì ọmọ yẹn náà sọ yẹn ó dáadé òun ọmọ yẹn òjò rìn kẹkẹ palẹ̀ mọ́ ibi tó gé sí àdá tó fi gé ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ ló wà lẹ̀ tó kò lè àwọn ọlọ́pàá ò lè débẹ̀ kó wá ní àìmí kọ́ mọ́ wọ́n tó ń tẹ́rẹ́ nínú lẹ́yìn. mo rò wọ́n yẹn ní bàtà 12. irọ́ ní bàtà yọ kẹ́nẹ́ ní èyí tẹ́lẹ̀ tá a bá dẹ̀ wọ́n kàn fẹ́ kọ́ àtàwọn àbàdàn pọ̀ ní sẹ́mi pé tí ló da gbogbo páàtì yẹn nù. wọ́n ní máa kọ́ wọ́n tó bá fẹ́ pa wọ́n bá yóò kọ́ pa irọ́ ni ọmọ tí òru jẹun 2000 níbẹ̀ àdókò statement of account ẹ̀ ń bẹ lọ́wọ́ àwọn agbófinró 2000 kìíní kan níbẹ̀ níbi ó pè rẹ̀ GT rẹ̀ àti August ló ti lò kẹ́yìn. reality ní báyìí sọ gbogbo ẹni tí wọ́n máa gbogbo àwọn tẹ́ ń jẹ́ blogger tẹ́ ń torí pé káwọn òbí ní followers ẹ̀ kí àwọn kẹ́kẹ́ ti ṣẹlẹ̀ kọjá gan ọkùnrin kan tó pààyàn tí ìyàwó rẹ̀ máa bá nulẹ̀ wọ́n wá ń gbé sẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ gbogbo tó ti kọjá yẹn Ọlọ́run ní wà áìlú yà ọmọ ìsìn nílùú mọ̀kàsí Ọlọ́run ní òní dá fún gbogbo òpùrọ́ gbogbo ẹ̀yin bloggers ní Ọlọ́run ní òní dá fún yín o tẹ́ bá ti parọ́ tẹ́ wá ní nǹkan dáadáa tẹ́ ń purọ́. wọ́n gbé duplex fẹ́ bóun ló kọ́ ọ. kò ní kankan ọmọ tí o ti ní kankan ẹgbẹ́ náà ṣe fídíò kan tí sọ pé wòye ìjọ mélòó òun ó dolówó ìyẹn ẹ̀sẹ̀ pé tóun bá ti ṣe tóun ó ṣe bẹ́ẹ̀ ó dolówó kò wọ́n pé Ọlọ́run ó pa òun ni torí tó pààyàn wọ́n pa ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn afá tí ò wá nílà káyè ẹ wá ẹlẹ́fẹ́ máa kọ́fà lórí ẹ sọ pé wọ́n ń bú wa àwọn ò ṣe ní bú wa sáà ká wò é bù. dókítà Amiru awuwebu. tí àwọn ká wéébù ní sọ́tọ̀ máa lu wa ò bá ṣe bẹ́ẹ̀ nílùú mi tó pọ̀ jù báyìí lọ a máa ń gbà pé Ìlọrin yìí ìlú ẹ̀sìn ni ìlú àwọn ẹni Ọlọ́run ni àwọn tẹ́sí bí wa lánàá wọn ò ṣerú ẹ̀. ìwọ wá da tíra bàbá rẹ fẹ́ nìkan. wọ́n da tíra tẹ bàbá tẹ fẹ́ nìkan wọ́n kọ́ oògùn tiwọn oògùn táwọn gẹ́ ti mọ̀ pé ò dáa mọ́ tó kò dáa mọ́ ní abẹ́rẹ́ káwọn ọmọ máa kéwọ́ léríṣiríṣi ìlú mi ẹ wá gba mímọ̀ àtọ́lọ́hùn ẹ jẹ́ káwọn náà kó bí èṣù. ẹ wá gbà mọ́lẹ̀ kó ẹ wá gba ìmọ́lẹ̀ kó ní òkùnkùn ìmọ́lẹ̀ yẹn lẹ́yìn wá ń bun àwọn èèyàn ẹ wá gba òkùnkùn tẹ ẹ bá wá sọ máa lè ẹ ṣe wá ka oògùn kún jọ Ọlọ́run lọ ìlú tí ẹ pèsè àlébìgbà tí ó tẹ̀ mímọ̀ ló fi tẹ̀ Ọlọ́run ló fi tẹ̀ Kùránì ló fi tẹ̀ dàlélù wọn fi tẹ̀ gbogbo àwọn ẹni Ọlọ́run tó ń jọ ṣiṣẹ́ ńgbà náà ẹnìkan ní tẹ̀síìrì 30 ẹnìkan àwọn kan kó tẹ̀síìrì 30 wá ẹ dákun sólòdò ni wọn. dáwọ́lá ìsìlámíyà kẹkẹkẹ ìlú yìí ni wọ́n ti fi lọ́lẹ̀ náà. àǹtúlà ń fọ̀ sílẹ̀ ilé wa tẹ́lẹ̀. láìsẹ̀jẹ̀ ó sọ ẹjẹ́ pé ní ìsìnlẹ̀ wa bẹ̀rẹ̀ nígbà táwọn ọlọ́pàá wa ṣiṣẹ́ débẹ̀ yẹn wọ́n wá rí pé kọ́nà wọn ti sun lẹ́yìn. àwọn ṣiṣẹ́ gan dókítà kéṣiṣẹ́ wákàtí 5-6 àánú wọn tí wọ́n fi tú ṣàbíwọ́n ti dalẹ̀ sí wọ́n wá discover gbogbo pàtì yẹn àmọ́ wọn ò rí orí. òun sì sọ pé òun da erí náà sí ibẹ̀ Allahu alẹ̀ erí táwọn sọ pé wọ́n tà ní wọn ò rí ẹgẹ́ àwọn táwọn ọlọ́pàá sì suspect tí wọ́n kó yẹn àwọn tí wọ́n pè é níjọ́ tó ṣiṣẹ́ yẹn ni wọ́n pè ni wọ́n kó láti ṣèwádìí ìjọ tó dára yìí ó ṣe jẹ́ pé èèyàn gbọ́dọ̀ mọ bẹ́ẹ̀ ni tí ń dára ṣe dókítà ẹni tí yọba bá ṣe irú nígbà ilé yọba ṣe tẹ́lẹ̀ fún ẹgbẹ́ kò ní sí problem àmọ́ òun bẹ́ẹ̀ ni tí ń dára ṣe kó tó di pé ń ṣerú nǹkan yẹn yìí tẹ ẹjọ́ rẹ̀ náà yóò ti mọ sọ létí pé àgbọ̀dọ̀ dè yẹn. yóò ti mọ lóhun láwọn sẹ́tò lé. mo ní sẹ́tò lé àgbọ̀dọ̀ lówó àwa náà à ń ṣe sùúrù lọ́wọ́ ni
tó bá ti lọ́rọ̀ àti ìṣẹ́bá nílò ẹ̀ kó ti padà pé ilé rí bu lélẹ̀ dìlítì nọ́mbà mi náà dìlítì jẹ. èmi náà lè bọ̀ sọ̀rọ̀ mọ́ eléyìí wọ́n sì ń ṣèwádìí lọ kò dẹ̀ sí ànígbà torí àwọn èyí tó ti síwájú náà kò sí èyí tá a máa ń gbà á rí wípé ìdájọ́ òdodo ṣe kí ni ó wálé kò sí mí ní pé kó máa ní Ìlọrin náà ti ṣe àwọn ànẹ́bí Ọlọ́run gan wọn ò bíbí kú bì ní. kọ́dà àwọn ọ̀rọ̀ tá a sọ fẹ́ tó wọlé rẹ̀ ṣé wọn ìyẹn ò ní mí ní àmì ìta fẹ́ sọ ni pé ànílùú ìṣe bìládìrì ìlú Ìlọrin tá à ń sọ yìí ìlú àwọn àfa alimi ni ìlú Sheikh Adam ìlú Sheikh Kamal ń gbọ́dọ̀ àti bàbá wa Imam Maraba lánàá tí wọ́n fi ń sọ̀rọ̀ nípa pé Ìlọrin ẹ padà sí bí ìpìlẹ̀ ó wá dàbí pé bàbá yẹn bẹ láyé ẹ wá wo gbogbo àwọn wàlíyọ Ọlọ́run dókítọ̀ tí wọ́n ti kọjá bí Sheikh Kamali bí bàbá wa Alájàgà bí bàbá wa Sheikh Adam bí bàbá wa Kòkókògbé bí bàbá wa Lábìdún àbá wa Jọ́ngbọ́lọ̀ gbogbo wàlíyọ Ọlọ́run tí wọ́n tẹ ìlú yìí Bàdà tó kúdí sí ìyàtọ̀ wọ́n tẹ ìlú yìí pẹ̀lú mímọ́ ni wọ́n fi tẹ̀lú yìí ọ̀pọ̀lọpọ̀ ìlú dókítọ̀ wọ́n á máa fi èèyàn bọ èèyàn níbẹ̀ wọ́n á máa fi ajá bọ èèyàn níbẹ̀ kò sí nílọrin yìí o. àwa nígbà fún yín kẹ́ ẹ fi nǹkan kí nǹkan bàálù jẹ bẹ́ẹ̀ bá kóra yín jọ síbi tiẹ̀ ló tú yìí dókítọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfáà ti mú odidi ẹ̀jẹ̀ wà níbo lẹ́tí ẹ̀yàn tẹ̀ mú ẹ̀jẹ̀ yẹn tó pé náà níbi lóògùn ọ̀pọ̀lọpọ̀ ń bẹ nínú yín tó kó didi èèyàn tẹ́ ti lọ ẹ̀ mọ́ yẹ èyí tẹ́ fi sàfọ́sẹ́ èyí tẹ́ fi solúgbòhùn gbogbo ẹ̀ náà làṣírí yín ó tù tó bá dá fún yín lónìí kò ní dá fún yín lọ́la tó bá ṣe kẹ́kẹ́ wọn tá a sì ń sọ yín náà àwa náà ń dọ́gbẹ́ ẹ̀ là ń ṣe àṣírí yín ó tù tó bá dá fún wa lónìí kò ní dá fún wa lọ́la kí ló dé kí ló dé tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ látò ṣèlú ha ok ẹ̀yin tẹ́ gbá yẹn tẹ́ gba 500 million tẹ́ gba 1 billion tẹ́ tún yà ń wèrè tẹ́ ẹ̀ tí pa yẹn ọ̀rọ̀ yóò ní bàjẹ́ ṣé wọ́n ètí pa ọ̀rọ̀ yóò ní yẹn bàjẹ́ now you are talking. dókítà ṣé wọ́n ètí pa yẹn látòsí ẹ wá sọ kí ni ẹ di cortisone tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ àfa ijó làwọn àfa àti tàná tí wọ́n ṣe ń kóra wọn jọ pé eléyìí ó lọ ọpọlọ eléyìí ó lọ ọpọlọ láti gbá yẹn. ò ń gbé gbòòrò ó wà lọ gbálẹ̀ ọ́fíìsì. ó lè gbá ọ́fíìsì ó tẹ̀ wá tó àdùn méjì tí mo sọ ń jẹ́ oní ìmọ̀ dókítà ọlọ́ọ̀gbọ̀n àmáyé wa ìtàǹsẹ̀ lọ rìn tá a bá lọ lè yí padà ká fọmọ freedom kọ́mọ wọ́n ju 80 years lọ 17 years kó tó máa gbalé 20 years kó tó máa gbalé torí kó kéwú díẹ̀ kó tó máa ní àwọn àlejò tí ń da lóhùn màmá rẹ̀ kó tó máa sọ fún pé ọlọ́run ti ní ó máa dá fọ́ọ̀mù mi kò dá fọ́ọ̀mù rẹ̀ rí búlò fi ṣàyọyọ̀ eré lẹ́yìn bá débi kẹ́ parí degree kẹ́ mẹ́sìnmi kẹ́ ṣe masters kẹ́ mẹ́sìnmi kẹ́ ṣe doctorate kẹ́ mẹ́sìnmi ṣé nítorí pé ẹ fẹ́ máa àmàdájú ni lẹ́mi lẹ́yìn náà fi ń fà wá wípé ẹ máa bọ̀ nígbà tí wòye sọ ọmọ òsì. ẹ dákun. adúpẹ́ o báwa yín lójú jẹ́. ṣe ẹ̀yin tẹ́ ẹ gbowó lọ́wọ́ yẹn tẹ́ tó pa tẹ ní secret tẹ ẹ gbẹ́dẹ̀ rẹ kò sí mbẹ ọlọ́wọ́ sí mbẹ. tẹ ní kankos. ẹ sì ní kankos. ẹ wá fi owó yìí tí ń bá mi ló jẹ́ dókítà yìí mọ́ ẹ wá fi pa àwọn màtí ó yẹ kẹ́mi kọ́ àwọn yìí ní sí yìí ilé ìwé ńláńlá táwọn máa ń lọ ní bẹ́ẹ̀ ni wọ́n ṣe jẹ ìyá ńláńlá ṣàbí ẹ̀ tún bá àwọn máa ń lọ ilé ìwé ńláńlá táwọn olówó wà ńbẹ̀ tó pé wọ́n mọ̀ ọmọ lówó wọ́n mọ̀ ọmọ ọlọ́lá wọ́n mọ̀ ọmọ níyì ẹ̀yin àfa ẹ̀ wá ń ṣe bí ọlọ́lá ẹ̀yin àfa ẹ̀ ń ṣe bí olówó àwọn nígbà táwọn àfa ń ṣe bí olówó bí ọlọ́lá táwọn olówó bá fẹ́ ṣe dáwọ́ yẹ kó fi bí pàkánukú kó má fọ àwọn ọmọ yìí àwọn olówó kẹ́ ṣe mistake ẹ̀yin àwọn tẹ́ ń mú lówó tẹ́ máa ra mọ́tò wọ́n pòsì tẹ́ máa kọ́lé wọ́n pòsì tẹ́ máa fẹ́yà wọ́n pòsì wọ́n tún kíìsì ìyàwó èmi ò tó ní táwọn àti ráyà ń kíìsì ìyàwó níbi táwọn tànẹ́ tí wọ́n pa ìyàwó wọn tì níbi àkàtìrà níbi àṣà alúwà níbi àbẹ̀ lọ ẹ̀yin ti sẹ́ ẹ̀ wá mọ̀ ìdúrà nù lọ àtàgbà yín àtọ́ méke yìí látòsí lóha nígbà kẹ́kọ̀ọ́ra yín jọ kẹ́mọ̀ sàbù gbogbo ẹ̀yà bá tẹ̀ ń mu ti èmi tún sọ fún yín báyìí pé a ti sọ pẹ̀lú agbófinró abẹ́rẹ́ tí wọ́n mú yín. gbogbo àfàdà bá yín gbogbo àfàdà ti bọ́ ọtí lẹ́nu yóò jẹ ìyà. ọtí ó jọ mọ́sẹ̀ àfa. wọ́n tó ní kọ́mọ́tà ìkútàfàtà kéfà yẹ sàhá. bìtúnú ní ìrìnàjò kẹ́lí. ṣé bí igbó lẹ̀ mú lọ wá sí. ẹ wà máa sọ̀sọ̀. ẹ wà máa sọ̀sọ̀ kú sọ. wọ́n máa fò. ẹ máa fò wọ́n á rò pé bẹ́ẹ̀ yẹn lọ́la àfíà. bẹ́ẹ̀ kùránì ní gbé. ọ̀dà ìpẹ́jọ́ ti lọ. ọlọ́run ti lọ pẹ̀lú ògùn ọlọ́run mọ́jọ́ mi wá. bàbá wa tí wọ́n ti ń bá a sọ̀rọ̀ láti bí ìṣẹ́jú mẹ́wàá àwọn náà ni Fadilatu Sheikh Al-Allama Abdul Fattah Arówólò Magaji tí wọ́n jẹ́ president Amir Majlis Shabab president fún gbogbo council àwa ọ̀dọ́ àfáà
ní Kwara ọlọ́run oníjọ́rọ̀ yóò bàjẹ́ ọlọ́run lọ́dọ̀ ọlọ́run ìsọ ọlọ́run àbò ọlọ́run torí bẹ́ẹ̀ tí ń sọ yìí kò ní dùn mẹ́lòmíì torí eléyìí ibú àti eléyìí rè jọ ṣe pọ̀ ṣùgbọ́n lọ lè mà wípé akúrọ̀ jẹun ní kọ́kọ́ yó ebi máa pa wọ́n káyìn ní. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.